Ẹ kúrọ̀lẹ́ a kí gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti máa wò wá nílé lóko ní ẹ̀yìn odi. Òkèkínmi that brigade the world closer to your doorstep. Ìlú Àkúrẹ́ la wà. Dádì ẹ jọ̀ọ́, kí ni orúkọ yín? Ọlásùnkànmí James. Ok. Ẹ ṣé gan-an ládẹ kú sí mi ní sáà. Àmín. Ẹ jọ̀ọ́ sà, ní gbogbo ohun tó ṣẹlẹ̀, rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, àdé nípa election tí a fẹ́ ṣe, kí ló tí ẹ lè rí sọ sí election tí ó fẹ́ ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà? Ní gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ lórí àìrówó ná àti wọ́n gbówó bọ́n ṣe ń kówó pamọ́ kiri tí gbogbo ẹ̀ dà rádaràda tí èèyàn lówó sí báńkì tí ò tún lè gbà tẹ́bí ń pààyàn tí gbogbo ẹ̀ dà wà stagnant kò bójúmu rárá ó burú jáì nítorí pé ó kan lé ó kan oko kò yẹ kó dẹ́rù táìmù yìí ní gbogbo rògbòdìyàn yẹ kó ṣẹlẹ̀ nítorí pé irú eléyìí kan ó jà ju ogun lọ eléyìí jà ju ogun lọ dẹ́ nípa ọ̀rọ̀ election tá a fẹ́ ṣe election yìí ni pé oníkálukú mọ ibi tó ń lọ lórí ẹ̀ ó dẹ̀ mọ ẹni tó máa dìbò ẹ̀ fún ẹni tó máa rọ̀ wá lọ́rùn tá tù wá lára lórílẹ̀‐èdè àtùbà tá a ti ṣe tá a rí tiwa ṣe bí gbogbo nǹkan tó dọ̀ràn tó dojúrú yìí tá lọlẹ̀ tí mùtúmù wa máa gbádùn tí ìrọ̀rùn á bá gbogbo wa ẹ kì í ṣe pé ká máa sọ pé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ọ̀rọ̀ pátì ọ̀rọ̀ igbá ọ̀rọ̀ àwò a gbọ́dọ̀ wà highly meticulous this time around to know the right person to cast our vote for so that we will not go astray again. Tell you understand me? We want the best destination this time around. We don't want to end it to good anymore. Okay, ẹ ṣé gan ni sir, but dájú ẹjọ́ sir, pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ìbáyìí, ìjẹ́ ẹ̀yin tì ní lọ́kàn pé election gan pé ó lè hold ṣá? Wẹ́ èmi ò kì í ṣe Ọlọ́run ṣùgbọ́n what I know ni pé election yẹn máa hold lágbára Ọlọ́run because the way I see things there won't be chaos and crisis, there won't be war. Things will go peacefully according to how the God Almighty schedule it. Kò ní sí ọ̀rọ̀ ogun, a máa dìbò yẹn peacefully. Ṣé you understand me? Kò ní sí ọ̀rọ̀ wàhálà because tábàlà ń fa wàhálà ìfàsẹ́yìn ní. Tábàdẹ̀lá àdìbò revolution kì í ṣe nǹkan tó easy. When the people are sorting for revolution, they are sorting for war. So yé mi àti pé òun ṣe nǹkan tó easy. It's not by a amicably issue. It will be by blood. We don't want the blood in this land any longer. Ẹni tó bá witness in 67 kò ní tiẹ̀ think of pé ogun ṣé yọ̀dá bá mi ọ̀rọ̀ ẹni tó bá witness riot 83 nílùú yìí kò ní think of ogun. So all what we want ni pé everything wà amicably settled, keep peace reign. Ṣé yọ̀dá bá mi kò ní sí kò election máa wà inshallah. Ẹ ṣé gan ni sir, but sir ẹ jọ̀ọ́ ẹ má bínú sir, tí orílẹ̀-èdè Nàìjíríà tó bá tiẹ̀ pín tí a ní orílẹ̀-èdè Yorùbá nation tí àwọn Biafra ní orílẹ̀-èdè Biafra tí àwọn Arẹwà náà ní orílẹ̀-èdè Arẹwà, ẹ jọ̀ọ́ kí ni èròǹgbà yín pé ó tiẹ̀ lè ṣẹlẹ̀ gan tí orílẹ̀-èdè tó bá pín? A kì í ṣe kan because a kì í ṣe ọmọ ìyá a jẹ́ ìkan a kàn ń fẹnu jẹ́ ọmọ ìyá kan ni torí bí gbogbo nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà kò mú wa jẹ́ ọmọ ìyá rárá because tí n bá flashback sí 80s kò rí bí eléyìí orílẹ̀-èdè rójú ráàyè oníkálukú jẹ́ ó mú gbogbo nǹkan lọ ní ìrọwọ́ rẹ̀ but this time around a ní we are no more one because nepotism and everything tó ń ṣẹlẹ̀ nínú ìlú yìí kò mú wa jẹ́ ìkan then tábàdẹ̀ sọ pé kórílẹ̀-èdè pín tó bá lè pín amicably tí ò ní mú ìtàgẹ̀ sílẹ̀ tí ò ní mú wàhálà sílẹ̀ ó dáa because oníṣu amọ̀ṣu alágbàdo amàgbàdo oníkálukú dúró tàyè ara ẹ̀ then oníkálukú tùlù ara ẹ̀ tó ṣé you understand me? Kò ní sí pé àwọn kan ń dominate wa àwọn kan wà lókè wọ́n rẹ́ wa jẹ ogun má ṣu má tọ̀ ogun má lọ sóko má lọ séèjù bó lọ sóko ẹ̀ wọ́n á kó màlúù wọ́n á pààyàn síbẹ̀ what are all these things? So tí wọ́n bá dín pínpín bá lè wáyé peacefully I will be the happiest person to back it up. Okay, ẹ ṣé gan ni sir, ẹ jọ̀ọ́ sà kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. Àmọ́ Ọlásùnkànmí James.
ok ẹ jẹ́ má bínú ó kú question kan tí mo fẹ́ bi léèrè sà ẹni pé tí a bá pín Yes. wípé ó máa mú happiness fún yín Yes, ẹ jọ̀ọ́ sà ní pínpín tí à ń sọ̀rọ̀ gan nípa ẹ̀ yìí tí kí ni ẹ rò wípé a tiẹ̀ lè ṣe tó jẹ́ pé ó lè mú pínpín wá ní ìrọ̀rùn tí ò ní mú ogun wá lọ́wọ́. God bless you. Pínpín tó bá ní kan summarize pínpín is not by revolution ní pínpín fi ń wáyé. A ti rí àwọn tó ti pín ní oríṣiríṣi òkè lọ́hùn bírú àwọn òkè òkun kankan ṣé ẹgẹ́ tí ò mú ìtàjẹ̀ sílẹ̀ tí ò mú wàhálà wá tí ò mú ìbànújẹ́ ọkàn tí ò mú ìlà ìlò wá tó yẹ pé tí àwọn tó bá tán colonize wa tán bá wa lọ́wọ́ sí tí àwọn tó wà náà lókè náà tó yẹ pé wọ́n ń wo gbogbo situation bí Nàìjíríà ṣe ń lọ ogun máṣúmátọ̀ tẹ́bi ń pààyàn tí gbogbo ẹ̀ dàrú àti rówó àti jẹ àti mú tó dọ̀ràn tí wọ́n bá lè bá wa lọ́wọ́ sí tí wọ́n bá wa ṣe ní random circle tí wọ́n bá wa ṣe lórí tébù tó àrí pínpín tó yẹ pé báyìí ló là lọ àbí tí nígbà tí tension bá ẹ̀ náà sọ pé okay o if that should be the case kì í ṣe by blood kì í ṣe by war kì í ṣe by kìíní pé ó dáa ẹ̀yin ẹ mú apá ti yín àwọn àti bí ẹ mú apá ti yín àwọn tọ̀hún ẹ mú apá tọ̀hún oníkálukú á dẹ̀ develop country tiẹ̀ ìbádẹ̀ máa lọ ní ìrọwọ́ rẹ̀ tẹ̀ kì í ṣe gbogbo nǹkan ní ìjà ò lè yanjú nǹkan because tá a bá ní ká fi ogun pín sí gbogbo ibi tá à ń wò tí gbogbo ìmọ́lẹ̀ tàn sí òkùnkùn láwà ń bẹ̀ odidi ọdún mẹ́wàá ọdún méjì kò sí ní develop àwa ìtàgé sílẹ̀ àwa wàhálà bẹ́ẹ̀ àwa peaceful resolution we don't want a bloody revolution we want a peaceful one lọ́rọ̀ pípín bá wáyé amúnú everybody dùn. ẹ ṣé gan ni sà ẹ jọ̀ọ́ sà ṣé ẹ nígbàgbọ́ pé tí a bá tẹ̀ wá pín báyìí pé ohun ìtura ó máa wà fún àwa ọmọ Yorùbá. lágbára Jésù lágbára Ọlọ́run ìyẹn wà because tó bá ní kán wo gbogbo ìrìn àjò yìí náà ibi tá a ti bá délé ní yìí náà Yorùbá try nítorí pé Yorùbá wọ́n ní ìrẹ́pọ̀ wọ́n ń ṣe jàgídíjàgan Yorùbá gan la lè sọ pé ó ti develop ìlú ìdóde Yorùbá ti pé ọ̀rọ̀ Yorùbá tí tó wọnú ọ̀rọ̀ yìí wàhálà ìbá ti ṣẹlẹ̀ tí pínpín bá wáyé lẹ́ni ọkàn everybody á balẹ̀ nítorí pé ọ̀nì tá a bá fi gbó lórí à lè lọ bá àwẹ̀ olórí wa ibo ló tún kó wa lọ tí ò tún kó wa lọ ẹnu èèyàn lẹ́nu ọ̀nà kì í ṣe pé a fẹ́ lọ bá ẹni tó wà lókè lọ́hùn tó yẹ pé wọn tó bá rí gan ìbọn lánìkan fi lọ pa olúwẹ̀ àbí kán lọ rí olúwẹ̀ mọ́lẹ̀ láàyè so tá a bá pín ọkàn oníkálukú á balẹ̀ oníṣu amọ̀ṣu ẹlẹ́ka mẹ́ka things will be okay a lè ríra wa sí kan a lè ríra wa sọmọ ìyá tí ẹni tí ó jó lórí wa ò bá ṣe dáadáa àmọ́ ìgbésẹ̀ tá a máa gbé ń pa ẹ̀ oyè yìí torí pé ìlú yìí ti tóbi jù ìlú Nàìjíríà ó ti tóbi jù pé ẹnìkan ṣẹ̀ṣẹ̀ sọ pé ìkànnì wa kì í ṣe kan o with the situation of ground we are no more one things that fall apart let's call a spade a spade things are deteriorating beyond reasonable doubt so if there is a solution through àti pín wáyé tó lè rọ̀ wá lọ́rùn ìnira yìí ti pọ̀ jù. ok ohun tí ẹ̀yin fọwọ́ sí báyìí ni pé kí ní ọ̀rọ̀ kan báyìí ohun tẹ́ fọwọ́ sí ni pé kí Nàìjíríà pín àbí. mo ní tí pínpín bá lè wáyé tọ́lọ́run bá ọ̀dẹ́ torí Ọlọ́run ló ní gbogbo agbára kò sí lọ́wọ́ ẹ̀dá tí Ọlọ́run bá sọ pé pínpín ni ìtura máa fi bá wa kí pínpín wáyé tí Ọlọ́run bá tún sọ pé kì í ṣe pínpín pé orílẹ̀-èdè máa jẹ́ kan kí Ọlọ́run yan olórí rere fún wa. ṣé ẹ ń gbọ́rọ̀ mi? ẹgbọ́n nǹkan tí mo sọ gbẹ̀yìn onítọ́lọ́run bá sọ pé pínpín ló máa tán ìṣòro wa kí pínpín wáyé tọ́lọ́run bá dẹ̀ sọ pé ìṣọ̀kan ló máa ẹ má bọ̀ ìyá ẹ máa já sọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ pé kò ní ìdí ọmọge ara ẹ pé tọ́lọ́run bá sọ pé orílẹ̀-èdè pé ọ̀rọ̀ ìbò tí a fi yan olórí rere látọ̀ ìṣòro wa kọ́lọ́run gbó lórí rere síbẹ̀ kí gbogbo ẹ̀ tù wá kó fi ṣe fún wa. dáàdì ẹ sọ ní pé ọ̀rọ̀ ìbò tí a bá dẹ̀ wò ó a rí i pé láti ìgbà tí a tẹ̀ tí ń dìbò gan
wípé kò so nǹkan tí a rí níbẹ̀ but ẹ jọ̀ọ́ sà ìjẹ́ ẹ tẹ̀ ti fara mọ́ gan pé kí á dìbò gan sef. Bẹ́ẹ̀ bí nǹkan tí mo lè sọ ni pé ọ̀rọ̀ ìbò ti wà ṣẹ́dù wọ́n ti gbé kalẹ̀ tó bá yẹ pé wọn ò ti gbé kalẹ̀ a sì lè máa sọ pé either or no bẹ́ẹ̀ tí wọ́n ti gbé kalẹ̀ dandan ni pé a gbọ́dọ̀ lọ jù ṣé ẹ gẹ̀ẹ́tì mi ṣùgbọ́n a lè wá rí i pé wọ́n ti gbé ìbò kalẹ̀ báyìí ká tẹ̀ máa yẹ ṣùgbọ́n tí wọ́n bá ìdẹ̀ wá nídìí ọwọ́ wọn láti wáyé ṣé you get it a rí pé wọn ti gbé ọ̀rọ̀ ìbò dídì kalẹ̀ èmi lè dispute ẹ̀ pé kì í ṣe ìbò dídì ní solution because there is nothing we are benefiting from casting a vote for anybody. We will struggle and suffer from morning till the night. Say you understand me? At the end of the day, there won't be any benefit. There won't be gain. Since we will continue to be deteriorating for us, then we will be facing the penalty. It's very, very unfair to all the masses like myself. It's unfair. So, ìbò kọ́ ní solution. Tí ìbò bá dẹ̀ lè wáyé kó wáyé, Ọlọ́run ló ní gbogbo agbára. Ẹ ṣé gan ni sà. But kí ni èrò ọkàn yín báyìí ní fún àti ìbò àti kápín kí ni èrò ọkàn yín gangan? Òun náà ni mò ń sọ èrò ọkàn mi ni pé kí Ọlọ́run ẹlẹ́dàá bá ti lọ́wọ́ sí pé ìbò látọ̀ ìṣòro wa kí ìbò wáyé ní ìrọwọ́rọsẹ̀ kí Ọlọ́run ọba kó yan àyànfẹ́ ẹ̀ eléyìí tó máa kó wa dé ilẹ̀ ìlérí tí ara rọ̀ wá tí gbogbo nǹkan á rọ̀ gbogbo ẹbí mẹ̀kúnnù àti gbogbo lára tí ìnira ò ní wáyé lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ tọ́lọ́run bá dẹ̀ ti sọ pé pínpín náà ni pé ọ̀rọ̀ ìbò kọ́ kí Ọlọ́run káńsù ọ̀rọ̀ ìbò kó mú pínpín wáyé kọ́lọ́run kó dẹ̀ jẹ́ kí pínpín yẹn kó wà ní ìrọwọ́rẹsẹ̀ àti túra. Ẹ ṣé gan ni sà. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí sà? Orúkọ mi ni Ọlásùnkànmí dé. Okay, ẹ ṣé gan ni sà. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ará ilé tí ẹ ti ń wò wá àti ẹ̀yin tí ẹ wà ní òkè òkun tí ẹ ti ń wò wá. Ohun tó ṣẹlẹ̀ ni pé akọ̀ní ká sáré mú short update wá sí ojú wòran yín ni. Àdẹ́yìn èròǹgbà àwọn ará ìlú àwọn bàbá wa ará ìlú ni wọ́n ará ìlú ilẹ̀ Yorùbá òun ni wọ́n wípé kí ni èròǹgbà wọn òun náà ni wọ́n dẹ̀ ti sọ tí gbogbo wa dẹ̀ ti gbọ́ yẹn. Koiki Media bringing the world closer to your doorstep. A ń lọ ìyá wa kan bọ̀ wọ́n fẹ́ àwọn náà fẹ́ sọ èròǹgbà títí wọn àmọ́ wákàtí tí wọ́n máa débì báyìí àmọ́ kó ló di pé a kúrò níbí báyìí tí wọ́n bá ìbá wa àwọn náà sọ èròǹgbà títí wọn àwọn náà máa sọ. Ẹ ṣé gan ni Koiki Media bringing the world closer to your doorstep. Bye for now.